báwo ni iṣẹ́ ọwọ́ kíkọ́ báwo ló ṣe rọrùn sí nígbà náà. ìgbà náà bèrè tó wọ̀ ni. ẹ̀dùn béèrè kó tó wọ̀ ọ́ oníṣẹ́ ọwọ́ kíkọ́. yes torí iṣẹ́ ọwọ́ ìgbà náà bí ọba jẹ́ pé tí iṣẹ́ ọ̀gá lọ́sẹ̀ tó ọba ṣe sínú ọ̀kan sínú ọ̀mí kan bí wọ́n pè ní múkì plus múkì mímú tó mú nígbà náà gan ọ̀tẹ̀rìwù ẹ̀ kì í sá. yes bí wọ́n fẹ́ ṣe fi dán ọ̀gá mi ní títí owó tó ń fọ yóò wọ́n àdúrà ni o ṣùgbọ́n yóò mọ̀ ọ́ lọ́wọ́ yóò ti bọ́ yóò sàwọ́ o sì ní jáde pé ìṣòkè ẹ dákun ẹgbẹ́sẹ̀ fún mi kọ́ àbí tí máa gbé wá ni o sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọ̀gá yín ó súre fún yín pé ẹ ní jáde pé ẹjọ́ ẹgbẹ́sẹ̀ fún mi pé ẹ ní bẹ̀bẹ̀ gbaṣẹ́ ẹ sì bẹ̀bẹ̀ gbaṣẹ́ rí. mi ò bẹ rí láyé forever. láti 79 yes ẹ bẹ̀bẹ̀ gbaṣẹ́ rí. mi ò bẹ̀bẹ̀ rí. tá à ń lọ lọ́nà Èkó galẹ́nì ní Ìṣàgàm cemetery factory tó wà ń bẹ àwọn aláṣẹ 1975. ní Ìṣàgàm. yes ìwé koro tí n bá gbé ìwé rẹ̀ jáde ní ìsìn èmi mo dúró rẹ̀ tọ́gá mi wá máàkì. ẹ̀yin lẹ ya architectural. nígbà tá a ṣe lọ bá a ṣe ń ṣe lọ́wọ́ ni mò ń dúró rẹ̀ bá a ṣe ń ṣe ni mò ń dúró rẹ̀. àti mo fẹ́ ti fídọ́ọ̀mù ló sọ pé èso òkè o òun ó fún mi ní owó kan tí ń gbà. ajẹ́ owó túlù. tó yẹ owó túlù mo ń gbà ní ìjẹ́rìí ayé ìjẹ́rìí ọ̀run nígbà tí alẹ́ pátápátá ló wá pè mí ní ibi mọ́sálásí rẹ̀ wá fún mi ní 100 naira gan-an. 100 naira. Agán 100 naira gan-an tí mo gbà lọ tó fún mi jọ náà 100 naira jọ náà ló dìbò 100 naira. nígbà gan ìgbà tí ẹni wá sí oṣù gan ní dairy farm ìjọ tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ gan lẹ́nìkan wá gbéṣẹ́ wá ìfi sí oṣù rí. àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ṣiṣẹ́ oṣù rí. bó ló ṣe rọ̀ ẹ̀yin lọ́rùn láì múṣẹ́ ẹni iṣẹ́ kò sí fojú winá ìgbà ọ̀dárí nídìí iṣẹ́ yìí. fojú winá kankan jù mo fojú winá àdúrà. àdúrà. ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa ní gbogbo kébikíbi tí ọwọ́jà ìkànnì bá dé Délé Akínyẹdé Adébísí lórúkọ mi. ẹ tún kàbọ̀ sórí ètò yín ètò wa Ohun Ojúrí ní ìkànnì Gbádùn Ẹ̀mí ẹ̀ Top TV. lónìí mo wà lọ́dọ̀ ọ̀kan lára àwọn bàbá wa ní àdúgbò tó jẹ́ pé nínú tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ ọ̀gá ni wọ́n ti fi iṣẹ́ ọwọ́ ṣe oríṣiríṣi nǹkan. Ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ láti fi iṣẹ́ ọwọ́ láti fi gbé oríṣiríṣi nǹkan ńláńlá láti fi gbé ṣe. wọ́n dẹ̀ ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ti fi iṣẹ́ ọwọ́ lé lọ́wọ́. bàbá wa ẹ kú dédé àkókò yìí. ẹ kú ọjọ́ méjì mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú sá. àsìkò yìí o. yes sir. àwọn ni ó jẹ́ o. àmín. àdúrà yóò sì wọ́n gbọ́. àmín sá. àwọn ní sọ́ọ̀sì tí o. àmín. a ti máa ń gbọ́ orúkọ yín kódà ọ̀pọ̀lọpọ̀ ní àdúgbò yìí wọ́n gbọ́jú mọ́ signpost yín M Olaiya kí ni àpèjá orúkọ yín gangan. àpèjá orúkọ mi ni Mojeed Olaiya Sodiq. okay so M yẹn Mojeed. okay ìwọ ló dé ní compound name yín. yes. a ti máa ń rí M Olaiya àwọn ọ̀kẹ́ kí ni M Olaiya pé ó dà torí ọ̀pọ̀lọpọ̀ wa bàbá Olaiya la máa ń pè yín tá a bá pe dádì á pè bàbá Olaiya ẹ pẹ̀lẹ́ sà. dádì ẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ ó ṣe jẹ́ pé bí iṣẹ́ ọwọ́ ṣe pọ̀ tó ó jẹ́ pé iṣẹ́ electrician lẹ́yìn yàn láàyò ṣé kò síṣẹ́ mi lẹ̀. iṣẹ́ mi wà lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tó lọ yàn mọ́ yẹn ni nígbà tó bá ti di pé ó bá dé ilé ayé tó ti wà ńbẹ̀ yóò ti máa ṣe àpẹẹrẹ nǹkan kan àpẹẹrẹ tí bá ń ṣeun ní láàfin mọ iṣẹ́ tó fẹ́ ṣe. okay tí bẹ́ẹ̀ sọ bá yé mi kó lè yá màrà lé dájúdájú ẹ ti ń ṣe àwọn nǹkan kankan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ electrician látìgbà tẹ́ ti wà ní kékeré. bẹ́ẹ̀ni. okay ẹ já wò. bíi kí a mú torchlight ká já gbogbo ẹ̀ ká tún á plọ́ọ̀gì ká mú wáyà ká fi kanra wọn ká ṣe gbá ká sọ̀rọ̀ lọ́fọ̀ọ́. sọ nígbà máa rí i pé ìwé gbogbo tí mò ń ṣe lórí ẹ̀ àti gbogbo àwọn nǹkan míì tí wọn ò pé kí n wò tẹ́ pé máa ṣe fúnra mi. láìdẹ̀ bọ̀ sójú ẹ̀. tí ó sì bọ̀ sójú ẹ̀ Ọlọ́run fi ákàrà pé èso kò ṣe é. ṣé ẹnìkan wà tó jẹ́ pé ó ti ń ṣiṣẹ́ ìtẹ́lẹ̀ tó jẹ́ pé òun lè wò ó bí aláwòkọ́ṣe àbí ó kàn jẹ́ bí ẹ̀bùn Ọlọ́run àbí bò ní yẹn ti rìn gan pàápàá. kì í ṣe pé mo lẹ́nìkan tẹ́lẹ̀ ṣùgbọ́n ń gbọ́dọ̀ pé Ọlọ́run ti kádàrá pé n tá a fẹ́ ṣe mu so lèmi náà fi á di pé kí n kúkú fẹ́ kan kọ́ sí lọ́dọ̀ ẹ̀ tí mo ti kọ́ Aláàjì Sábìtù
Akọ́ládé Àlàó Okay. àwọn ti di olóògbé kọ́lọ́wọ́ bá ní bẹ̀rẹ̀ rẹ̀ fún un. Àmín. Now bàbá ìdí tí mo ṣe béèrè ìbéèrè yẹn rèé o mo máa ń wo kinní kan pé ẹ kàn bẹ̀rẹ̀ sí ní mú wáyà oríṣiríṣi àwọn tiger torchlight jọ onírin ẹ kàn mú ẹ kàn ibo lẹ ti ní òye pé tẹ bá fi eléyìí kan eléyìí tẹ bá ṣe eléyìí báyìí á dẹ̀ ṣiṣẹ́. ń bọ̀ jẹ́ pé ìgbà tí mo ti ń lọ sí skul náà tí n bá dé tí ẹ bá ní wá síbì kan instead kí n lọ bẹ̀ ń kàn kó àwọn kankan jọ ní màá fi kanra àwọn onímọ̀ sí. Now nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣẹ́yìn lẹ dìídì múra yín lọ sọ́dọ̀ ọ̀gá ni àbáwọn pẹ́rẹ́ǹtì yín ló fà yín lọ́bẹ̀. pẹ́rẹ́ǹtì mi ló fà mí lọ́gbà tí a ti rí pé iṣẹ́ tí mò ń ṣe. Okay. Now a ti gbọ́ oríṣiríṣi nípa ìkọ́ṣẹ́ ọwọ́ ara àwọn tó jẹ́ pé wọ́n ní ọdún 6 làwọn lò ẹlòmíín lọ́dún 10 a rí ọlọ́dún 15 15 years nídìí iṣẹ́ ọwọ́ yóò tó bí oṣù mélòó àbọ̀dún mélòó tẹ̀yìn lò lọ́dọ̀ ọ̀gá yín. ìgbà tí mo dọ́dọ̀ ọ̀gá mi nígbà náà wọ́n ní ọdún mélòó máa lò mo ní ọdún 3. fúnra yín lẹ́dọ́dún 3. Yes. Ọ̀gá mi náà sì ní ẹ jẹ́ ká wò ó ìgbà tó wá rí iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú gbogbo àwọn àlàyé kódà gan-an ìgbà tá à ń lọ lọ́nà Èkó gan lénìí ní Ìṣàgàm cemetery factory tó wà ń bẹ àwa la ṣe 1975. ní Ìṣàgàm. Yes. Ewékorò tí n bá gbé ìwé rẹ̀ jáde ní ẹsẹ̀ èmi mo draw rẹ̀ tọ́gá mi wá máàkì. ẹ̀yin lẹ ya architectural. nígbà tá a ṣe lọ bá a ṣe ń ṣe lọ́wọ́ ni mò ń draw rẹ̀. bá a ṣe ń ṣe ni mò ń draw rẹ̀. so ìwé yẹn wà níbi tí mo draw. so ẹ̀yin lẹ design bó ṣe ṣe iná ewékorò. nígbà tá a ń ṣe lọ́wọ́ bá a ṣe ń ṣe ọ̀gá mi ló mú bátànì wá kì í ṣe mi lọ̀gá. ọ̀gá mi gangan pẹ̀lú àwọn senior ọ̀gá mi lọ hand over ó ti gba gbogbo diagram tá a máa lò náà nígbà tó gbà pẹ̀lú àwọn senior mi lájọ ń ṣe nígbà yẹn pọ̀ nígbà táwọn ibi tá a ti ń ṣe lọ́wọ́ tá a bá ti dénú ilé padà ìgbà náà ni mo padà sékòó mo kú Ìbàdàn mo wá lọ sékòó ní Ìkẹjà nọ́mbà 5 Oyètúbọ̀ street ní Ìkẹjà ni so tá a bá ti ṣe lọ́wọ́ yìí ibi a bá ṣe dé ni màá ti draw rẹ̀ níta ṣe o máa draw rẹ̀ ni. ìyẹn lágbára dájú o. kódà gan ìgbà náà gan fẹ́ gbà mí ọ̀gá mi nínú lóun fún mi náà. pé kọ́ rù tí yín síbẹ̀. torí pé mi ò tí ì free. ìyẹn lágbára dájú o. ọlọ́ṣun now ìgbà tá ẹ dé ọ̀dọ̀ ọ̀gá yín ìyẹn Alhaji Sabitu. Akọ́ládé. dádì àwọn wo lẹ bá ní shop bí tán jẹ́ bí senior yín. láti mo bá kódà gan wọ́n pọ̀ wọn sì lè má dọ̀dọ̀ mi bí nínú wọn ni àwọn Alhaji Aliu wọn àgbẹ̀ ó ti di Alhaji. bọ̀dá Abbas àná àti dàgbà yóò ṣe Mr. Muki ó ní ẹ̀mí ẹjọ́ wọn ni wọ́n senior mi o ṣùgbọ́n ọ̀dọ̀ wọn gangan nígbà tá a jọ wà ń bàdàn mo lájọ ń ṣe wọléwọ̀de. ṣé mọ gbogbo àwọn yòókù wọn pọ̀ bá ń lọ káàkiri. àmọ́ bàbá ó àti àrí tó jẹ́ pé láti ọdún tí ẹ ti kọ́ṣẹ́ tí màá ṣe mistake 70s ni o bóyá bíi 73 74 75 nígbà tẹ́ ń sọ yìí ó àti àrí tó jẹ́ pé láti ìgbà yẹn ẹ̀yin àti àwọn senior yín tẹ̀dẹ̀ sì jọ ń wára yín dìsìn. dìsìn ni. bóun lẹ ṣe ṣe. gbígbà àdúrà ni gbogbo nǹkan nígbà tí yorùbá ti ṣe gàrú tí ò sì ti lẹ́mí ìgbìmọ̀ ṣe dandan ni kí ẹ máa wá káàkiri. nígbà tí ẹ ṣe freedom tán gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ ní àárín ìgbà kan ẹ kúrò nìbàdàn ẹ padà sí Èkó ẹ lọ gbé Ìkẹjà. Yes. dádì bóun lẹ ṣe rìn tẹ́ fi dé Èkó. ọ̀gá mi náà ló gbà náà lágbàṣẹ Ṣàgámù. so bàtà làgbà tá a gbà yàn tán tá a ṣe yàn parí tá a ṣe yàn kòkò parí wọ́n tó ọ̀gá mi wá gba iṣẹ́ kan tòótọ́ around 1987. 87. Yes. Àná Sàánú Olú ìjàgbé kọ rẹ̀ Àná Sàánú Olú tó ń ṣe bisikíìtì. ok yà Alhaji Sàánú Olú. àná rẹ̀ gangan wọ́n máa jẹ̀bú ni so ó ní iṣẹ́ kan iṣẹ́ yẹn wọ́n ti kọ́ ilé tipẹ́
so lábá ń lọ ọbẹ̀ gbadé tó bá náà mo fẹ́ ṣe freedom ọ̀gá wa ní ìsókè ọ̀ya tó bá ṣe freedom tó bá ṣe kínní ìtàn o kò jẹ́ pé tí bá ṣe tán ó ní kí n lọ ọmọ iṣẹ́ yìí ó kọ́ ọmọ sọ́bí mélòó kan fún mi bíi mẹ́ta ló kó lé lọ́wọ́ up and down nílé o nígbà ó di pé à ń ṣiṣẹ́ ń lọ tó ń ṣègbà tó ń ṣàwọ̀ ọ̀hún rèpù ẹ̀ dáadáa kí mọ́ wulẹ̀ kí ọjọ́ freedom ọ̀hún kó fi lè yẹ ṣùgbọ́n ọlọ́run ò yẹ. Ọlọ́run ò yẹ. Ìgbà tá a parí ẹ̀ tán ló tún wá gba àwọn iṣẹ́ mi mo tó kojú ẹ̀ ọlọ́sìn tó finish ẹ̀ so àdúrà rẹ̀ mo ń jẹ lọ́dún yìí. Torí ìgbà tí mo fẹ́ ti freedom ló sọ pé ìsókè o òun ó fún mi ní owó kan tí ń gbà. Ajẹ́ owó túlù. Tó yẹ owó túlù mo ń gbà ní ìjẹ́rìí ayé ìjẹ́rìí ọ̀run nígbà tí alẹ́ pátápátá ló wá pè mí ní ibi mọ́sálásí rẹ̀ wá fún mi ní 100 naira gánran. 100 naira. Agánran 100 naira gánran tí mo gbà lọ tó fún mi jọ náà 100 naira jọ náà ló dìbò àwọn. 100 naira. Yes. Daddy ní ọdún wo là ń sọ̀rọ̀ yìí? Around 79. 1979. Wọ́n fún 100 naira. Daddy 100 naira kò máa tó ra bisikíìtì báyìí. Àwọn ìgbà tí mò ń kọ́ sí lọ fún mi 20 naira. 20 naira. Yes. Ọ̀gá. Lẹ́kọ̀ọ́. Now, Daddy, láyé òde òní oríṣiríṣi ìhà ni àwọn ọmọọṣẹ́ náà kọ sí iṣẹ́ ọwọ́ láyé òde òní. Ọ̀pọ̀ wọn gbọ́dọ̀ fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ àmọ́ Daddy, compared to ìgbà tiyín tí ẹ̀yin gbà ní ọmọọṣẹ́, báwo ni iṣẹ́ ọwọ́ kíkọ́ báwo ló ṣe rọrùn sí nígbà náà? Ìgbà náà béèrè tó wọ̀ ni. Ẹ̀dùn béèrè kó tó wọ̀ oníṣẹ́ ọwọ́ kíkọ́. Yes, torí iṣẹ́ ọwọ́ ìgbà náà bí ọba jẹ́ pé tí iṣẹ́ ọ̀gá lọ́sẹ̀ tó ọba ṣe sínú ọ̀kan sínú ọ̀mí kan dúró pé ní múkì ross múkì so ọlọ́run lọ́jọ́ yóò gbàdúrà tiẹ̀ náà yóò tún gbàdúrà bó ṣe wà ní àwọn gan-an láti mímú tó mú nígbà náà gan-an ọ̀tẹ̀rìwù ẹ kì í sá ṣùgbọ́n wọ́n yẹ pé n tó wà nínú máìndì láti ṣe ọkọ̀ faramọ́ tójú rí nígbà náà kì í ṣe kékeré. Kò rọrùn láti kọ́ṣẹ́ ńgbà yẹn. Ṣùgbọ́n ẹ má fara dà ní orí géèmì ẹ̀. Ẹ má fara dà á. Daddy, iṣẹ́ ilé bá wa sọ díẹ̀ lára àwọn nǹkan tójú yín rí nígbà tẹ́ wà lọ́mọṣẹ́. Ó fẹ́ mú kẹ́ ẹ sá padà. Ìgbà tí mo wà lọ́mọṣẹ́ kódà gan-an n tó mú mi dáadáa jù ni pé ọ̀gá mi nígbà náà èmi ni mo gba kọ́kọ́rọ́ yàrá rẹ̀ tí ò fún yàn. Ọ̀gá fún yín kọ́kọ́rọ́ yàrá ẹ̀? Yes, ní bàbá àṣàlẹ̀ nígbà náà ti wà bàdàn èmi kọ́kọ́rọ́ rẹ̀ mi ni ó wà lọ́wọ́ mi táìmù tí ó bá dé èmi náà ni màá ṣí lẹ́kùn tí màá tún ní ilé ṣe ní màá ṣe gbogbo inú ilé rẹ̀ ìyàwó rẹ̀ èmi ni ààyò wọn kí o sì pé bóyá mò ń lọ sòfò kan fún akọ o èmi ni ààyò tí ẹ ń pè ní pé ìsókè o èmi ni wọ́n rí ló jẹ́ bí ojúlówó fún ọmọ wọn àwọn ẹni báyìí o àfi tí tó bá dé Mojeed òyìnbó lọ́wọ́ wa ló bá ara kiri báyìí wá tí ọ̀gá gan ọba ránṣẹ́ tí ọba ránṣẹ́ gan mi ní ọ̀nà. Wọ́n finú tán yín gidi nìyẹn o. Adádìbò lẹ ṣe rìn ṣó ní àjò kan tó ń ṣe sí lára láti lé tó mú kí gbogbo wọn máa finú tán yín àtọ̀gá àti ìyàwó ọ̀gá àbí bò ó. Kò sí àjò kankan ju pé bẹ́ẹ̀ bá ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó bá ní dandan ni kó rí ire gbà. Mo sì dúpẹ́ pé àwọn ọmọ tèmi náà tó kọ́ iṣẹ́ kò sí tí ò lù yọ èmi náà ti lù yọ o mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Now, Daddy, ẹ ti sọ nípa bó ti jẹ́ pé ọ̀gá yín finú tán yín ǹjẹ́ a rí àwọn ọjọ́ nígbà tí ẹ wà lọ́mọṣẹ́ tó jẹ́ pé àwọn ìnílá àbí ìdúnkokò mọ́ni lẹ́nu iṣẹ́? Kò sí ìdúnkokò kan tó bẹ́ẹ̀ yí pé jẹ́ pé tó bá wúyàn láti ṣe tí nǹkan bá wúyàn láti ṣe kò sí ìdúnkokò tí wọ́n lè dún tó ní faramọ́. Kò dàbí ìsìn tó yẹ pé tí ọ̀gá bá bọ́mọ ṣẹ́ wí ọmọ tí ó kù yóò lè fún pé wọ́n gba ọ̀gá lẹ́sẹ̀. Tí ó dáwọ́ owó ẹ̀sẹ̀ sọ́gà tàbí tí ó pè é sókè mi ò tí a ṣe wọ́n yóò lọ́nu kì í ṣe bẹ́ẹ̀. Tó wá ti mọ̀ pé o fẹ́ ṣe ẹ̀ka dúró tì kó o lè bá a rí sí kó o sì lè bá a jọ ọ̀rọ̀ ń di ẹ̀mí. Ọ̀rọ̀ díẹ̀ náà là ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí gbogbo ìgbà tí mo fẹ́ ṣe fídọ̀ ọ̀gá mi ní
títí owó tó ń fún ọ yóò owó àdúrà ni o mo yóò mọ Ọlọ́run yóò ti bọ yóò sàwọ o sì ní jáde pé sókè ẹ dákun ẹ gbéṣẹ́ fún mi kọ́ àbí tó máa gbé wá ni mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọ̀gá yín ó súre fún yín pé ẹ ní jáde pé ẹjọ́ ẹ gbéṣẹ́ fún mi pé ẹ ní bẹ̀bẹ̀ gbaṣẹ́ ẹ sì bẹ̀bẹ̀ gbaṣẹ́ rí. mi ò bẹ rí láyé forever. láti 79. yes. ẹ bẹ̀bẹ̀ gbaṣẹ́ rí. mi ì bẹ̀bẹ̀ rí. mi ì bẹ̀bẹ̀ rí. láti tó bá di 2029 wọ́n máa pé 50 years báyìí ẹ bẹ̀bẹ̀ gbaṣẹ́ rí. mi ì bẹ̀bẹ̀ rí bẹ̀rẹ̀. láti bó lẹ ṣe ń ṣe ẹ má sọ fún mi pé láúlà ni ẹ má sọ pé Ọlọ́run ni o bó lẹ ṣe ń ṣe tó fi jẹ́ pé wọ́n múṣẹ́ wá fún yín ni ẹ̀yin ò lọ bẹ̀bẹ̀ gbaṣẹ́ rí bó lẹ ṣe ń ṣe. làhọ́lá wàlá kọ́tà ìlà dáadé tí mo ní kẹ́ má sọ ilẹ̀ tó sọ. tó bá ti di nǹkan Ọlọ́run mọ́ dandan tó lọ́run ṣe tiẹ̀. láti ṣé kìí ṣe pé bóyá ọṣẹ àbí ìpara kan àwùsùbìlà àbí àwọn omi inú àgé omi àdúrà àwùsùbìlà. tí wọ́n náà. kódà gan ìgbà tí ẹni wá sí oṣù gan ní dairy farm ìjọ tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ gan lẹ́nìkan wá gbéṣẹ́ wá ìfi sí oṣù rí. àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣiṣẹ́ oṣù rí. a rí lára àwọn tó jẹ́ àgbà electrician bí yín tó jẹ́ pé bí kan ti ṣiṣẹ́ lábẹ́ ìjọba rí bí wọ́n ṣiṣẹ́ ní NEPA làwọn náà wá retire bí retired NEPA staff ṣiṣẹ́ ní ṣiṣẹ́ oṣù rí. ṣiṣẹ́ oṣù rí láti bá mo ti ń ṣiṣẹ́ wọn. bó lẹ ṣe wá ṣe dáadé tó jẹ́ pé orí òsì táwọn lé. rárá àti rárá. ẹ dákun dáadé ṣé bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ọwọ́ dùn tó ní. téèyàn bá ti ní mọ́nì tó dùn. ìgbà mo kọ́sẹ́ lọ́gà àwọn nǹkan tí mo rà gan-an ṣé àkàngán bẹ́ẹ̀ bí tí mo ti rà. látàrí ọmọṣẹ́. yes. látàrí ọmọṣẹ́. yes. mo free tán ni mo ṣe kọ́bọ́ọ̀dù wà nulẹ̀. tébù gan tí mo rà ń gbà ọmọọṣẹ́ mi ní bàbá àṣálẹ̀ tébù yẹn sì wà nílé ó bàjẹ́ gan mo tún ni wọ́n tún wọ́n rìpẹ́ wọ́n sì bàjẹ́ ń jò ni mo ní wọ́n rìpẹ́ rẹ̀ fún mi. láti tébù yẹn tí màá ṣe mistake á ti lo 47 years báyìí. around 1978 mo ti ṣe tébù. 48 years. ó sì wà létí sí. bẹ́ẹ̀ náà ni kọ́bọ́ọ̀dù. dáàdi ẹ̀dẹ̀ yín. tó sì bá mi ṣe kọ́bọ́ọ̀dù ó sì wà láyé dì sí. iná ló bá mi ṣe iṣẹ́ àtọwà mi pẹ̀lú tébù tó wà mí. mo rògbò dáàdì ẹ dẹ̀ sọ fún mi pé ẹ mú iṣẹ́ oṣù mọ́ iṣẹ́ ọwọ́. ẹ mú kankan. àbẹ̀rẹ̀ dáàdì bó ló ṣe rọ̀ ẹ̀yin lọ́rùn láì múṣẹ́ ẹni iṣẹ́ kò sí fojú winá ìgbà ọ̀dárí nídìí iṣẹ́ yìí. ẹ fojú winá kankan jù mo fojú winá àdúrà. àdúrà pé bóyá èèyàn kan tiẹ̀ jókòó ka ṣọ́ọ̀bù èèyàn ò ríṣẹ́ ṣe fún bí àwọn ọjọ́ mélòó kan experience. ó mọ̀ wípé tí ò bá sí lónìí á wà lọ́la. tí ò bá sí lónìí yóò wà lọ́la. torí pé ebi kì í pè kan náà dọjọ́ alẹ́. nígbà tí ní mọ́ nìyí bí ó ṣe gbé wọn ṣàfún ní àrògbé ságbà. ẹ ṣáàrí nǹkan kan mú lọlé. ilé ìlágbára wa dádì ní àdúgbò yìí ọ̀pọ̀lọpọ̀ wa agbọ́njúmọ̀ yìí ni ládùúgbò yìí tá a bá ń sọ̀rọ̀ nípa olúṣọ̀kan òpópónà olúṣọ̀kan ní Caterpillar mọ́nàtán dádì ó dá mi lójú dáadáa ọmọ mọ́nàtán lẹ́yìn ilẹ̀ mọ́nàtán yìí ó ṣojú yín bẹ̀rẹ̀ dádì ẹ dákun bó o ní agbègbè ṣe rí ní bíi 50-60 years ago. sọ̀rọ̀ agbègbè yìí ọ̀nà yìí ojú ọ̀nà gbòòrò ni. ojú ọ̀nà gbòòrò. ńlọlọba déédéé di àwọn mọ́nàtán. nísàlẹ̀. ilé ìtawà nù ní òdì kejì first ilé tí ó tọ̀kọ́ dé bí ipa anybody ẹ̀bílẹ̀ ilé bàbá mi. ilé baálẹ̀ ìwọlódé. ó wà lókè rẹ̀ báyìí kankan náà jọ ní á. baálẹ̀ ìwọlódé kankan náà jọ tẹ̀gbọ́n tàbúrò. ni wọ́n. so ilé yín ló kọ́kọ́ wà ní gbogbo àdúgbò yìí. la fi á mú àwọn èèyàn mọ́ra ń bẹ̀. abú wọn mọ́ra ni kì í ṣe pé a ta nǹkan fún mi. ẹ tà á fún wọn ẹ fà wọn mọ́ra ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀. ìwọ náà wà á kójọ. láti tá a bá ń sọ̀rọ̀ pé wọ́n ṣe jàgídíjàgan ládùúgbò àdúgbò ń kígbe ṣé irú ẹ̀ ti wáyé àbí ṣó ti máa ń wáyé ní àdúgbò ìtẹ́lẹ̀. bí jàgídíjàgan rèé o
pé bóyá àwọn ọmọ ìsọta ń wà ládùúgbò àwọn ọmọ àdúgbò wọn ń jà ilé sílé agbègbè ságbègbè. àwọn àtọ̀rìn wà wọ́n lè jà ọ́ ẹ wá ti jà tí wọ́n bá ti rí káì bẹ́ẹ̀ wọn kálukú wọn fọ̀ ni kì í ṣe ọmọ ńlẹ̀ àbọ̀ ọmọ ńlẹ̀ ní ọ̀pọ̀ tẹ̀lé ẹ pé àkàwọ̀ tó yẹ pé wọ́n á lọ sí igun wípé èso òkè lágbájá òun ṣe gbá sáà wọ́n mẹ́ kò sí lè rọ́mọ àdúgbò mẹ́ àti tìta tí wọ́n bá ti rọ́mọ àdúgbò tí wọ́n bá ti pé tàbí ẹnìkan kárí wọn kálukú fún un gbígbàdúrà ló ń bẹ ládùúgbò. gbígbàdúrà so tẹ bá intẹ́ ń sọ kó lè yí àwọn èèyàn àdúgbò yìí kò sí pé bóyá pé à ń ṣe jàgídíjàgan fáwọn ọmọ àdúgbò. now dádì ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà. bí ọmọ kékeré. irú ẹ mọ́tò gbéra yín lọ́mọ kékeré à lẹ́yìn ìwà gbéra yín lọ́mọ kékeré kí ni káwà gbéra. ó dáa dádì ẹ dákun tá a bá ń sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa mo fẹ́ máa béèrè àwọn ìbéèrè nípa ilé yín. dádì nígbà tẹ́ ṣe freedom ní ọdún 1979 now báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ marriage yín. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. ẹja gbò ẹja gbò. mo ṣe marriage mi ní 1986. 86. 86 kó tó di pé mo ṣe lé 86 o àwọn sísítà mi gan ti àtàn bọ́dà mi ti yarí pé ó yẹ kí n ṣe ó yẹ kíyàwó ti dé ṣáájú àsìkò. ẹni pé mi náà ṣe pé 79 86 kí ló dé. mi ò fẹ́ gangan. kí ló dé. ẹ gbọ́dọ̀ kọjú mọ́ tó fẹ́ ṣe náà. àwọn tí mò ń lépa wọ́n fún mi ìyàwó gan nígbà náà gan sísítà mi tó ti wà fún mi ìyàwó gan bẹ láyé dèjì tí mo ní mi ò fẹ́. wọ́n mú ìyàwó wá fún yín báyìí. ẹgbà mi láti kí ló tẹ́lẹ̀ fẹ́. nígbà tó àyẹ̀mọ́ mi ò gbà. àyẹ̀mọ́ yín ò gbà. kí ló táyẹ̀mọ́ yín ò gbà ṣé bí àwọn ti wò pé at least ẹ ti tó gbéyàwó ẹ wá táyẹ̀mọ́ yín ò gbà kí ló táyẹ̀mọ́ yín ò gbà. òótọ́ ni mo tó gbé ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wo bó ṣe wà ọ gbọ́dọ̀ gẹ́sí ẹlẹ́sìn òfìsáré wọ́n pé mo gùn gbà náà nínú kí wọ́n á máa mú aṣọ bálùwẹ̀ tàbí wọ́n máa mú kíní wá bálùwẹ̀ wọ́n pè mí mo ń gbọ́ bùkátà ara mi mo sì ń gbọ́ bùkátà rẹ̀. rí abáwá ti kú ní ìsìn around 1964. so bùkátà yẹn ó wúwo lọ́rùn yìí. now dádì ní ìgbàgbé bí tẹ́ ẹ bọ́rọ̀ dé o ẹ ní pé at the time àǹtí yín wọ́n mú ìyàwó wá fún yín ẹ wá ní ẹ̀fẹ́ kí ló wá ṣẹlẹ̀ ṣé wọn ò bá yín jà ẹ sọ pé ẹ̀fẹ́ yẹn ṣé wọ́n dẹ̀ lọ straight báyẹn náà. ẹ lọ sí kálukú jà ṣùgbọ́n sùúrù náà mo ètò sùúrù pé ńgbà mo rí tèmi tí mo fẹ́ fẹ́. lọ́rọ̀ tó yanjú. wọn agree náà ìgbà tí mo tó fẹ́ wọlé ni wọn agree. wọn agree pé kí n fẹ́ yàwòrán lẹ́sìn àtàn fún ọmọ náà ṣùgbọ́n gbà mo á fẹ́ tèmi náà sì ṣàkìtìyàn títí kó tó di pé àtúnrọ́mọ bí tàbí nígbà àwọn afẹ́ bímọ gan ní àtòpọ̀ àwọn. so ó ṣe díẹ̀ kọ́nà tó gbàdúrà nípa ọlọ́mọ bíbí. ó ṣe díẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́. ọlọ́ṣẹ́ àmọ́ dádì nígbà tí ẹ gbéyàwó tọ́lọ́ dẹ̀ ṣe tí wọ́n ṣàbíamọ ìjọ ní àwọn kankan kan bíi fìrìfìrì tójú yín rí because ṣe mọ̀ pé rate tí ẹ̀ ń bá bọ̀ lẹ́yìn nìkan tó yẹ pé ẹ̀ ń gbaṣẹ́ ń bì ǹjọ́ láwọn fìrìfìrì kan tẹ́ ẹ fojú winá ní àárín ìgbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbéyàwó. kò sí ni tí ìbá ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ó gbọ́dọ̀ rí díẹ̀ tí ó rí o ó gbọ́dọ̀ ní díẹ̀ tí ó rí o yóò ní ìfaradà torí pé kò oríire méjì ò gbọ́dọ̀ pàdé. ẹ̀dùn oríire méjì ò gbọ́dọ̀ pàdé. kó máa rówó kó o sì gbéyàwó lóyún kó wá pèsè òkè dandan ni pé owó ọmọ rọ́ọ̀sì rọ ni. o gbọ́dọ̀ ní pé tí àsìkò tó níyàwó nǹkan kan ṣe fì ó ní sùúrù torí pé kó o léyàwó lọ ni wọ́n máa san tó o bá lé lọ owó tó jọ̀rọ̀ rẹ̀ bí ọba tó á níyàwó tó lóyún owó tó rí fì nǹkan ó tó dín díẹ̀ yóò tó fi lọ fì o tó bá tó á ní mọ́ni àtìyàwó tó lẹ́yìn ẹ̀kọ́ òbí mi báyìí kọ́ wa máa rí ọ̀rọ̀ rẹ̀ lókè. ẹ wá dákun dádì bó ló ṣe máa ń ṣẹlẹ̀ kí ló ṣe jẹ́ tó fi jẹ́ pé
tí ìyàwó èèyàn bá wà nínú oyún ọ̀pọ̀lọpọ̀ bí ká sọ pé ìdá 90 nínú 100 èèyàn ló jẹ́ pé tí ìyàwó wọn bá ti wà nínú oyún báyìí nǹkan máa ń dá lọ́wọ́ wọn ni kí ló máa ń fà? ẹni tó ń fà á ni pé ire ń bọ̀ kò tó à ń jẹ́ pé orí ọtọ́ à ń lépa owó torí pé ire tí ń bọ̀ tó o bá ní sùúrù fún tí ire ń bá wọlé ọwọ́ ẹ̀rọ ni ó padà wọ̀. ọwọ́ ẹ̀rọ tí ń padà bọ̀ ni pé bó bá ti ń bímọ tẹ́ pé a dúpẹ́ o àti gbóhùn ìyá gbóhùn ọmọ inú kẹ́ máa pè ọ́ lọ́tọ̀ kẹ́ máa pè ọ́ lósì. torí mi máa ń wò wọ́n máa ń sọ̀rọ̀ kan pé n tí ọmọ bá jẹ ó ti mú dání látọ̀run ṣùgbọ́n. kankan dání wọ́n dò dání. so ọkẹ́lẹ́ pé ọmọ mú nǹkan tó. kò mú nǹkan kan wá ìwọ ló ṣiṣẹ́ tó fi rí. èèyàn ni ó ṣiṣẹ́ tó fi rí. pé ó mú wa kò mú nǹkan kan wá. so àsọjẹ ọ̀rọ̀ lásán nìyẹn. àsọjẹ ọ̀rọ̀ ni ìwọ ló ṣiṣẹ́ tó fi rí. gbàgbé inú tó sílẹ̀ náà wọ́n ti á bọ̀. náà dáde lẹ́yìn ìgbà tí ẹ bí àkọ́bí ọmọ yín ǹjẹ́ a rí nǹkan bí irú sídá torí pé tí èèyàn bá ṣe bí àkọ́bí ọmọ oríṣiríṣi advice ni ó máa wá ó ṣe kíní kan ó ṣe kíní kan ǹjẹ́ a rí àwọn agbaninímọ̀ràn sọnù nígbà náà. so agbaninímọ̀ràn sọnù ọ̀pọ̀ jabujabu ṣùgbọ́n èèyàn ni ọmọ tó ń ṣe bí wọ́n bá gbọ́kọ ní mọ̀ràn wọ́n gbà ìyàwó mọ̀ràn. wọ́n bá gbọ́kọ mọ̀ràn wọ́n á gbà ìyàwó mọ̀ràn. wọ́n á jẹ́ pé ìyàwó tí èèyàn bá ní o yóò pè sókè ní gbígbọ́n tẹ́ rí nígbà ọkọ̀ ọ̀hún bá dé àwọn sọ pé òun gbọ́ tẹ́ rí nígbà ọkọ̀ bá dé àwọn àgbọn tẹ́ nígbà ìwà wọn náà gbé sókè ìyọ pé ó ti gbọ́ ṣé nímọ̀ nínú bí wọ́n bá rí i pé kò ṣe nǹkan kan lórí ẹ̀ tàbí ẹ̀ka tí wọn náà tó wà kan lórí ẹ̀wọ̀n náà wọ́n dàbẹ̀ ni pé obìnrin ti sọ fọ́kọ ẹ̀ wọ́n tún sáájú ẹ̀ bí ìgbà tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ níyàwó àwọn ọ̀rẹ́ kan sà kan sùn mọ́ bí ìgbà tí èèyàn lọ léèwé ìgbà tí èèyàn lọ léèwé yọ láwọn ọ̀rẹ́ tó ní àwọn ọ̀rẹ́ wá jẹun wọ́n wà níbẹ̀. ọ̀rẹ́ wá jẹun. yes pé tẹ́ bá ti rí nǹkan lọ́wọ́ ẹ̀ inú àwọn ọjọ́ máa ná. tó ń gbọ́ bá kọ́ níyàwó pa wọ́n wà sá díẹ̀ ẹ̀kọ́ sà. torí pé ìjọ ìsá ni pé wọ́n á ní ìyàwó rẹ̀ òun ti níyàwó àwọn èsì ní bàbá rẹ̀ ti níyàwó ilé àwọn ọmọ dàrú. torí pé ìyàwó ọ̀fọ̀ gbogbo àárín ń fọ́. torí pé ní ìsìn tó ń rí gbà lọ́dọ̀ ọkọ wọn ò ní rí gbà tààrà mọ́. nígbà tí ọkọ ti níyàwó àfi tí ọba ní tẹ́ pé oníranù ọkùnrin tí ò lè tọ́jú ilé. tẹ́ pé adáńtà má dánlé. so adáńtà má dánlé o òun náà wà ní pé sókè o yóò fi ìyàwó yọ páàkì ìyàwó ilé yóò máa dáńtà ibi ó sì máa patilé. ibi tí ń patilé lọ́wọ́ tí lè fi ń wò hàn so ní ìsìn àwọn ti táwọn wọ́n máa jẹ́ wọ́n tó máa fi tinú ilé ṣeré ọ̀tá pé ọba ti jẹ́ pé ọba ti fèsì tinú ilé tó fèsì ìta tó bẹ̀ ìta ní ìsìn wọ́n sà míì ní kọ̀ọ̀kan wà dá padà sí pèsè òkà ó ti gòkè àgbà mú ẹ má jẹ́ ń jábọ́ eléyìí ti gòkè o ó ti ń gòkè lọ díẹ̀ ẹ má jẹ́ àtúnrí dànù ìwé ìfilẹ̀ ló fi lè ráyè ṣètìlé. oye mi wáyé dádì ẹ wá dákun kí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn fẹ́ kọ́ṣẹ́ láyé òde òní tó jẹ́ pé iṣẹ́ oṣù káṣàrówó kárówó wọn fẹ́ kọ́ṣẹ́ mọ́ dádì kí lẹ rò pé ó ń fà á. ẹ sọ pé tí wọ́n fi dátà sí ni pé tọ́mọ bá ti di pé ọmọ tí ò tí ì tó kọ́ṣẹ́ ọmọ tí ò tí ì tó rówó tẹ̀ ń kówó lé lọ́wọ́. ọmọ tí ò tí ì tó rówó. tẹ̀ ń kówó lé lọ́wọ́ lọ́ra gbá lọ́ra òtá ìrìnra gbá ìrìnra ẹ̀ tí kò lè lọ́wọ́ so òṣìṣẹ́ kọ́ mọ̀ fojú wo ìwòkuwò ń ta. ìlànà tó yẹ pé wọ́n ń sa ike. wọ́n ń ṣàbólà. wọ́n ń ṣàbólà káàkiri. èèyàn rú ẹ̀ léèrè ẹ̀ nìkan kọ́sẹ́kọ́kọ́ sẹ́wọ̀n àbíjọba jalè kú mẹ́wọ̀n. tí wọ́n máa jalè kúrò mi tẹ̀sí ní ọlọ́kọ́ṣẹ́.
wọ́n ń ṣe bólà kí ni wọ́n ń ṣe yahoo ni wọ́n ń ṣe gbá ni wọ́n ń ṣàwo ni ẹ mọ̀ pé orí ìjọba wọ mí nìsín sẹ́ẹ̀tì tí ò tí ì tọmọ kan rárá tí ò tí ì tágbà bàbá gan àti ìyá gan wọn ò lówó sẹ́ẹ̀tì ẹ̀rí lórí ọmọ kéékèèké pé ẹ bá wọ orí àbúlà gan ẹ̀rí lórí àbúlà náà. sickness náà àbúlà gan sì ń rí gbà kì í ṣe kékeré. wọ́n ṣe wà yẹn. sickness tí ń ṣe wọn kì í ṣe kékeré ó lè má ṣe gbangba ṣùgbọ́n yóò ṣe kẹ́yìn torí pé ìdọ̀tí tí ń lọ fọ́ fà tí ń lọ fọ́ wà gbogbo oríṣiríṣi nǹkan tí ń lọ fọ́ wà ní ìdọ̀tí dandan ni kó reflect nínú ara n tẹ́ ń gbá àmú dandan ni kó reflect nínú ara dandan ni kó reflect wọ́n mú kínní wọ́n máa fi sa kínní wọ́n máa fi ọwọ́ kó wọ́n máa ti máa sáwọ́ ẹ̀ pé ń tá a fọwọ́ kó ńlẹ̀ mo ní ọ wà. ara ni. a sì mọ̀ pé a ti fọwọ́ ní àfọwọ́. Dájì oríṣiríṣi nǹkan ni o ṣùgbọ́n díẹ̀ ó ṣojú mi mo mọ̀ nípa díẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá wa fi ẹnu yín ṣe é ní àlàyé fáwọn èèyàn àwọn nǹkan tí ẹ ti gbé ṣe nídìí iṣẹ́ yìí ṣé ẹ lè bá wa ṣe àmẹ́nubà díẹ̀. wọ́n tó lọ́ọ́ bá sọ̀rọ̀ fún yàn ọ̀dọ̀ ọ̀bù yóò kú yóò tà. orí ọlọ́run ṣe é dọ́ọ̀bù. orí ọlọ́run ṣe é dọ́ọ̀bù. so adúpẹ́ àwọn náà ti kọ́lé adúpẹ́ àti ìrànwọ́ nílé ìwé àti ti sinmi ọlọ́lé ọkọ àti gbéyàwó fọmọ ọpẹ́ ní lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ń jẹ́ kí ẹ̀kọ́ bàjẹ́. now dáàdi ẹ dákun ṣé ẹ lè bá wa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta pé àìbámọ̀ a lè rí àwọn bóyá tó fẹ́ fún yín ní iṣẹ́ àbí àwọn tó jẹ́ ojúlùmọ̀ yín àbáwọn èèyàn yín tó pé bàbá èrè nǹkan ṣé ẹ lè bá wa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta. bẹ́ẹ̀ ni nǹkan yín náà ni ẹ̀yin náà lẹ́nu gbogbo ẹ̀ nítorí ẹ bá fẹ́ kó dáa náà ni àbí nígbà ẹ fẹ́ kó dáa fún wa náà lẹ́bi agbára so ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ni pé 080 34 86 44 49. ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 34 86 44 49. àbáyé. Dádì bá mi dárúkọ yín fún àwọn aráalé. èmi ni Mojeed tí gbogbo yẹn mọ̀ ní Mojeed Olaiya ìwọlódé. Dádì a lérò pé tá a bá tún padà wá bá yín ẹ tún máa fi àyè gbà wá. pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ gbà pé wíwá tẹ́yìn náà wáyé ẹ̀ ní wá lásán. àmín. gbogbo àdáwọ́lé ayọ̀ ní ọmọ bọ́ sí. àmín. ẹ wá sí láti pé kẹ́ wá tún àti àṣẹ ni Ọlọ́run tuntun náà sí. àmín. ilé àtọ̀nà yìí ní gbogbo rẹ̀. àmín. Ọlọ́run àwọlá àti iná kan sànù tàn náà ọmọ kékeré làwọn àwọn ò tí ì ní nǹkan kan. Dádì bàbá lẹ jẹ́ fún wa. Ọlọ́run lọ́jọ́ ní kó wá bùkún àsìkò ìtura náà àmín. wá jẹ kárí iná kárí lọ. àmín. ààwẹ̀ ládé Ọlọ́run lọ́jọ́ ní wọ́n jà àgbà náà nira o. àmín. ìrọ̀rùn tá a fi ń gbà bọ́ láti bẹ̀rẹ̀ ló jẹ́ àgbàdélẹ̀ o. àmín. lórí ọmọ ni lórí ìyàwó ni lórí ẹbí lórí ara wọ́n jà kábàámọ̀ dúró. àmín. làlàhùnà. wala quwwata illa billahi. mo dúpẹ́ mo mọ̀ lóore o. ẹ ṣeun Dádì. ẹ ṣeun wọ́n ojú mi tí wọ́n bá yọ̀ mọ̀ gbà àmín sá. ó sì mọ rọrùn ni o. àmín. a ní sáà ti tu o. àmín. a sì ní sáà ti gbẹ wọ́n. àmín. làhùnà. wala quwwata illa billahi.